ẹ̀bùn olóyèdè ní fámú fún ọba ìlú Kútọ́nù o nítorí pé Ọláìyá oní tíátà ó kọ pélé oríire ni lóòótọ́. At last Alhaji Pasuma yóò ṣe ìgbéyàwó pẹ̀lú ọmọ Ìyá Rainbow ní ìlú Ìmẹ̀kọ ni Saheed Òṣùpá bá fi ìbínú fún Bàrímádé ọmọ Barrister lóyún. Kí ló dé? Ẹ̀ ń léra yín ni. Ẹ gbà mí o, òkú Ajímọ́jà sọ́nlé mi kiri kò jẹ́ sùn. Prince Jídé Kòsọ́kọ́ ló sọ bẹ́ẹ̀ ní iwájú Genesis Global ní ìlú Ìlọrin. Ṣé kì í sọ̀rọ̀ owó ẹgbẹ́? Ṣé àwọn ìpara owó kan wà nílẹ̀ tẹ́ ìyànjú tó rí pé wọ́n kú? Ọ̀gá Jídé, ọ̀gá mi, níwèé tí sùn. Àṣé Alhaji Akínọlá Ìyá ni ọ̀gá àwọn Boko Haram ní ìlú Ìṣàgámù. Nítorí rẹ̀ ni Akínọlá Ìyá ṣe dá irùngbọ̀n sí. Akínọlá Ìyá ìwọ ọmọ olójú bí èrè ìbejì yìí. Ṣé owó àwọn Boko Haram gbé pẹ́ẹ́lí ju ti onítìátà lọ ni? Are you crazy? Okay, wà á máa gẹ̀ẹ́tì ẹ́. Àṣírí Damije tó ń ṣe mákẹ́tà ti tú o. Àṣé owó báǹkì ló fi ń ṣe business. Wọ́n dẹ̀ máa pe bọ́ọ̀ yẹn ló lówó Damije. Àṣé báǹkì ló ti ń yá gbogbo owó tó ń lò tó fi ń bùgá. Okay, bẹ́ẹ̀ náà ni mo yá ẹ lówó tó san. Wọ́ndà wọn láwọn báǹkì fẹ́ gba gbogbo ilé iṣẹ́. Ẹ sábà mi yọ owó tèmi tó jẹ mí o. Ìrànníṣẹ́ wà wo nìyẹn. Ọ̀rọ̀ yìí ń fẹ́ àmójútó. Ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin Ọbásanjọ́ àti gómìnà Sanwó-Olú ní ìlú Èkó. What the hell happened? Nítorí Reverend Esther Abimbola. No wonder. Lọ́jọ́ kọ́ńfọ́tà yẹn mo rí i pé bàbá Ọbásanjọ́ ń lọ wọ́n ń bọ̀. Wọ́n ní kí gómìnà náà give speech, wọ́n ń sojú báyìí sí referent. Òótọ́ ni o, òótọ́ ni ná. Màmá yẹn handsome, very handsome woman. Ṣé ló dàbí màmá Jésù Maria? Sẹ́ni tó máa rí tí ò ní ṣẹ́jú sí bọ̀ tí Àjàyí bá gbá yín mú. Táwọn Michael bá tẹ̀ yín, mi ò ní dá sí ìròyìn kúmọ̀kúmọ̀ ló sọ bẹ́ẹ̀. Irú kí lèyí o, wàhálà ńlá. Donald Trump lé Michael Tyson kúrò ní ìlú London wá sí Nàìjíríà. President Amẹ́ríkà sọ pé Mike Tyson ń ta èrè ọmọlángidi tí ó ní ọyàn méjì. Ẹni tó jẹ́ pé Nàìjíríà lè máa ń lé gbogbo àwọn èèyàn bíi ilé yìí wá. A máa bẹ̀rẹ̀ sí lọ kó gílòòbù àwọn tó ń wa BRT láti fẹ́ ṣe. Anyway, àwọn ọlọ́pàá Nàìjíríà competent wá dé pẹ̀lú Mike Tyson padà sílùú ẹ̀. Kúnlé Afọláyan yóò ṣe ìgbéyàwó bòńkẹ́lẹ́ pẹ̀lú Bob Risky ní orí Instagram ní ìlú Dubai o. Jésù, apostle we hear of this. Ní ọmọ Ìbàdàn tó ń ṣe kọ́mẹ́dì bá sá kúrò ní ilé ìjọsìn ní ìlú Alágbàdo. Ó ń ṣe é. Ó ń ṣe é. Èwo ń tiẹ̀ ṣé wọ́n tó tiẹ̀ tẹ́lẹ̀ ni? Ṣé ìrúrú ọmọ ríṣì ọmọ Ìbàdàn yìí kí ló kàn ẹ́? Ẹ̀kàlẹ́ 8:45 lólù gúdúgúdú bàbá ké ló ń kí yín. Òbónléjà Òwúdẹ̀ aláṣejù bàbá Jẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa. Ìròyìn kúmọkùmọ ní ó ń dé sí iwájú ilé yín láti iléeṣẹ́ Ojúkòkòrò Evangelical Ministry. Ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin, kókó orí rẹ̀ ní kí ẹ dì mú. Ọjọ́ last month tí ó kọjá yìí ni ariwo ńlá sọ ní Ilé Ifẹ̀ látàrí Liz ọmọ Ìbàdàn tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí ọmọ Ìbàdàn. Ni a gbọ́ pé àwọn Fúlàní wá láti Àbújá pẹ̀lú ìwé pélébé kan pé ààrẹ orílẹ̀-èdè yìí ló ní kí wọ́n gbé ọ wá. Continue. Lọ́jọ́ tí a wí yìí bí a ti ń jàgbọ́n ni à ń wúkọ́
sorry lọ́jọ́ tí a wí yìí bí a ti ń wo ìran ni ìran ń wo ni ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ yára máa kó jẹ. lọ́gán tí Ọ̀jájá bàbá Tòkunbọ̀ gbọ́ ọ̀rọ̀ yìí ni ó ti ránni sí Sunday Ìgbòho pẹ̀lú ọ̀kadà Bajaj pé kí ó gbé òun lọ sí ìlú Àbújá. ṣùgbọ́n gbogbo akitiyan àti ìbínú bàbá Ọlámbí wọn nínú àti bàbá Tòkunbọ̀ ló já sí what is this nígbà tí ó fi ojú kan fọ́tò ọmọ Ìbàdàn àti President Buhari tí wọ́n jọ yà ní ìgbà tí ọmọ Ìbàdàn wà ní ọmọ ọdún 7 lẹ́nu ọyàn. ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. èyí ló mú kí wọ́n ránni sí ìyá original tí ó bí Liz láti ìlú China. ẹ gbọ́ ohun tí Ògúnchàǹchìǹchì original mama Lizzy bá àwọn oníròyìn kúmọkùmọ sọ ní iwájú àwọn Tabligh ní ìlú Jerusalem. Tao nhúng nước mắm mày đụng với má mày mới mặt tao chơi. Tao đưa lên thì mày cứ theo. Ó ga ọ. ẹ ṣe bí ẹ ti ṣe la ẹnu sílẹ̀ bí ẹsẹ̀ ẹran tí ẹ ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà. kò pẹ́ púpọ̀ tí ọba Adéyẹyè fi bínú kúrò níwájú màmá Lizzy Ògúnchàǹchìǹchì nítorí pé bíi pé ènìyàn ń lu ìlú bàtà ní èdè China ṣe rí létí Ọ̀jájá tù. sẹ́ni tó máa ṣe tí ò ní rí bẹ́ẹ̀ cháchóchóchá. gbogbo ìlàkàkà Aláàfin Ọ̀yọ́ láti bá step brother Lizzy sọ̀rọ̀ ní ìlú China lórí fóònù eku sísun ni ó ń fi wọ́n jẹ tí ó sì ń fẹ ojúmọ́ kábíyèsí wípé ọ̀ọ́bí. Lắm ra. ìyẹn ìwọ náà òun ranjú mọ́ ọba Aláàfin ò bẹ̀rù. Hello, kí ni mò ń gbọ́ yẹn? Lizzy, èmi ni iye Lizzy o. Ẹ rí ojú Lizzy, ẹ rí ìràmì ìdìgbà gbà lójú ẹ̀ ni. Oògùn ọ̀tàróró ni mo ti ṣe némi Lizzy. Torí pé ó yọ gbálẹ̀ ní ọjọ́ némi. Òun ló jẹ́ kí ojú ẹ̀ kó dàbí ojú Ṣinkó. Lizzy ò kì í ṣe ọmọ Ìbàdàn, kò dẹ̀ kì í ṣe Fúlàní. Èmi ni mo bí. Ẹ lọ bí ìnáwó bàbá Adégòkè. Sorry, bàbá Adégòkè ti kú. Ẹ lọ bí ìnáwó Fẹlá. Fẹlá ló wá kọ orin kò mí. Mo fẹ́ kẹ́ fẹ́ Fẹlá lọ bẹ́ẹ̀ kẹ́ lọ bí ìnáwó ẹ̀. Buhari ṣé bàbá ò lè claim ọmọ mi ò lè gbá ọmọ ní ọwọ́ mi. Èmi ni iye Lizzy. Ọmọ Oǹdó Lizzy máa já jẹ. Lizzy máa ń jẹ ajá dáadáa. Èmi ni iye ọbí ìnáwó ẹ̀. Ìkọ́ tó tiẹ̀ bá mi tó ìtòkùtò tó bá mi fà Buhari mo máa gbé ẹ lẹ́kọ̀tì lọ́jọ́ Christmas. Kíkà gbàdé ní kọ̀tù ní Christmas. Ọjọ́ Christmas kó wá. Christmas ẹ̀yìn anyhow. ó wù ní ká gbé ọmọ fún ọlọ́mọ ṣùgbọ́n àwọn Ògúnchàǹchìǹchì ará China ni kò gbà. Ẹsábọ̀dù Àṣàbí Abọ́dẹrìn ló kọ ìròyìn yìí sílẹ̀ nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n tú ní èdè Yorùbá sí èdè abínibí. èmi ọmọ yín Babájẹ́nrọ́lá Aláṣejù tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa ni mo kà á fúlẹ́ńkìlẹ̀ sí etí ìwòran yín. gbogbo wa ni kí ẹ mú o. gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú London àti agbègbè ibẹ̀ ẹ mà kú àmójúbà iléeṣẹ́ kan tí ó ń ta gbogbo oúnjẹ tí ẹnu ń jẹ ní ìlú London tí ó jẹ́ oúnjẹ Nàìjíríà. Dan and Den ni wọ́n ń pe iléeṣẹ́ náà ní ìlú Peckham. ṣé ẹ kò gbàgbé pé system tó ń ṣẹ́ owó ní ìlú Peckham náà wọ́n wà ń bẹ̀ digbí tí wọ́n yóò bá yín ṣẹ́ owó tí wọ́n yóò bá yín mú owó ránṣẹ́ lọ sí ìlú yín. àwọn ni wọ́n ń pè ní aka Mr. Fiam. Check your account, owó ti wọbẹ̀. bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí Olúsọjí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Angel Bread, bàbá ẹlẹ́wà àgànyìn, bàbá oníbúrẹ́dì Angel Bread wà ní ìlú Peckham digbí tí àwọn ènìyàn ń jẹ ẹ̀wà àgànyìn tí wọ́n ń jẹ chicken tí wọ́n ń jẹ ìpékeré ọtí ẹlẹ́rìndòdò àbí ẹ fẹ́ kí wọ́n wá gbé bá yín nílé. ó yá ẹ wo Sọjí Aláyọ̀, Sọjí ọmọ Aláyọ̀ tí ó wà ní Peckham ní Ryland. Angel Bread wọn yóò bá yín ṣe dáadáa. tó ẹ má gbàgbé pé ìlú London ni wọ́n wà. ẹ ṣé bí ẹ ti ṣe ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà. ẹ má gbàgbé láti lọ sí orí Bàbá Ìjẹ̀ṣà ìròyìn kúmọkùmọ channel ní orí YouTube. níbẹ̀ ni ẹ ó ti subscribe tí ẹ ó dẹ̀ share ẹ̀ dáadáa. lórí Instagram official_Bàbá Ìjẹ̀ṣà náà ní kẹ́ tẹ̀lé o. ẹ ṣé ẹ dákun ẹ dábọ̀ oúnjẹ tí ẹ bá ń jẹ
ẹ rí wípé ẹ yẹ̀ ẹ́ wò dáadáa, ìlera ní oògùn ọrọ̀, àìsàn kò ní fi ara wa ṣe ibùgbé o. Ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ tó imú yín ni kí ẹ máa fi mí o.